rẹ̀ a ó sọ̀rọ̀ díẹ̀ o. wàlíkọ́líbù yá àrífù rọ̀bà wàyàrá. torí ìjọ tó bá pàdé mi ní sí àrùn tó bá ti bá ìtayín lẹ́nu mi o ìjọ tẹ́bi ń pa méjì ní ìtayín o. yàrí dàlà habibu minala habibi kùrìbì. àwọn gbogbo ọjọ́ tí n bá sùn tí n bá ń jí ní máa ń wù mí kọjá sí pé mi àtọmọ àlùbáríkà làjọ ń ṣe fàájì. dùdàlà ìbádùn fàmà yorì dòsíwá. ìgbà tó bá lè sọ pé mo wá yá tíra ńlẹ̀ òun rí lẹ́yìn ọmọ àlùbáríkà kó nawọ́ sókè ilé ọmọ àlùbáríkà nìkan ní tí mo lọ lè yá tíra tèmi. Ọlọ́run dákun má fi kú tó yàwọ́ pa yín o. Ọlọ́run má nà yín pa o. Ọba tó ṣe ẹyẹ kù láàrin àwọn ìyókù yín Ọlọ́run má gbà yín lọ́wọ́ wá sí i. Ọba tó ṣe ẹyẹ kù láàrin àwọn ìyókù yín Ọlọ́run má lù yín pa sí i. Ọlọ́run má pa wájú Ọlọ́run ẹ bá pariwo ara mi mẹ́ta mẹ́ta. Saheed mo wọ ọwọ́ àsì ní ìṣẹ́jú kan ẹ dákun sẹ́yìn ọ̀dá gbogbo ẹ̀yìn yẹn. Afa Muhammadu Saheed odidi case study ni ọ ìkíní kejì ẹ̀yin ìyàwó Afa Saheed ẹ jẹ́ n kọ́kọ́ bẹ́ẹ̀ méjèèjì sọ èyí tí jòdòdù ọ̀rọ̀ náà kí n tó padà sọ́dọ̀ ọkọ yín. Number 1 àti 001 àti 002 ìkíní kejì yín ẹ wojú mi ń bí ni o tí àwọn ọmọ yín bá sórí ire ọwọ́ ara yín lẹ fi fà á wọ́n bá sórí ibú Ọlọ́run ní jẹ́ wọ́n sórí ibú ẹ̀yin lẹ fà á. àbọ̀mọkọ́lá ń kó lónìí ni. inú ilé tí wọ́n ti bí àwa nọ́mbà mi ò jìnnà jù nínú ọmọ bàbá mi nọ́mbà 31 ni mo wà. nọ́mbà 31 ni mo wà. àkọ́bẹ̀rù mi lójijì Ọlọ́run òkú bàbá mi lọ́mọ tó nǹkan. nínú ọmọ bàbá tí ń bí mi lọ́mọ nọ́mbà 31 ni mo wà mo sì lábúrò méjìlá lẹ́yìn tó bá sì pọ̀ gbogbo ẹ̀ jẹ́ 43 ọmọ tí bàbá mi sì gbé ṣe ó pọ̀ jù bá wọn lọ́mọ tó bí tó gbé ṣe kí bàbá tó bí bímọ tó dúró láyé bàbá ti kọ́kọ́ bímọ tó ń kú padà ó ti kọ́kọ́ bí 28. kó tó padà wá bímọ tó dúró ó ti kọ́kọ́ bí 28 gbogbo ọmọ tí bàbá gbé sí àpapọ̀ rẹ̀ padà náà lè jẹ́ 65 or 66 ọmọ tí ṣe lè di ẹ̀ẹ́dàjì àgbà torí gbogbo ọmọ tí bàbá mi bí láyé ó jẹ́ 109 ó pọ̀ jù èmi tó sì ní tí mo dúró wájú rẹ̀ yìí ọ̀dọ́ bàbá mi ti bí mi toró ti lé ní 120 kí n tó dáyé. yẹ̀sìkọ́ lẹ́sùn wàyẹ̀sìkọ́ aharun nàbí wàyẹ̀sìkọ́ lọ́wọ́ akiwama bí akiwami. Sọlá gbẹrù ó rí i pé gbogbo táwọn yóò tẹ̀kẹ̀rọ òṣèré ọba tó bá ti kì í ọmọ kéwú. tá ń sọ fún ọ ìpele ogun nílé olórogún tó bá já sí pé ogun ni kì í jẹ́ kéèyàn ó jẹ́ èèyàn ni àyè tó yẹ kí wọ́n pé mógún nínú ọmọ bàbá mi ni mo wà. ìyá yìí dákun wá jókòó wá ń bí down yẹ̀sìkọ́ unẹ́sùn. wàyẹ̀sìkọ́ aharun nàbí. yẹ̀sìkọ́ unẹ́sùn wàyẹ̀sìkọ́ aharun nàbí.
fún wọn nínú ẹbí wọn àfàṣà ìdí ò faragbá wa kó sórí ibú ó fẹ́ràn kídímọ́ ń sáré tẹ̀lé wa kiri bó o bá ní kákọ̀ rí ó stọ́ọ̀pù kídímọ́ tí ń ṣe káàkiri torí kọ́wọ̀ rí ó lè bá ọwọ́ rẹ̀ lè bá lóòótọ́ kó gbàgbé ìyálé rẹ̀ àmọ́ ó dájọ́ pamọ́ ni òun bọ̀ wá kó àfikún pamọ́ ni tó asúnkún sókè ni ó tó fikún pamọ́ bí ò bá wá ní kẹlẹ̀mbẹ̀ yóò wá ní tó bí ò bá wá ń pẹ̀lẹ̀mbẹ̀ yóò wá ní kó padà. يشكوه ناس ويشكو آخرون به. ìjọ tí Saidi ń da ọ̀brẹ́là kan borí ọmọ rẹ̀ là ń pè é gbàtọ́ ọ̀brẹ́là rẹ̀ di méjì yìí ó yẹ ká mọ̀ pọ̀ ọmọ rẹ̀ ní tá a bá rí tí Saidi yí padà á mọ̀ pé ìwọ lọ alágbẹ̀dẹ tó tún rọ. ويشكو آخرون به. àwọn kan ti máa wá pè ọ́ nísìn wọ́n ti máa sọ fún ọ pé o ò gbọ́dọ̀ gbà fún ìyáálé rẹ̀ ń ẹjọ́ lọ́kọ ni ètò wọn máa sọ fún ọ kalẹ̀ nísìnyí gbàgbé rẹ̀ ọlọ́bẹ̀ sísàn ló dá ọkọ̀ dúró lọ́lọ́bẹ̀ kíkì bí ẹ bá ṣe tọlọ́bẹ̀ sísàn ni ọkọ̀ ti kú dànù kọ́lọ́bẹ̀ kíkì ó tó dé. ويشكو آخرون به. ájì àwa ájì ìyá ọlọ́mọ èyí tí mo bá wọn fẹ́ sọ fún ọ ni pé gbà pé wọ́n ní seniority is not forever kìí ṣe bíi ti ilé ọkọ for seniority forever and ever ni. ọ̀gá rẹ̀ ni ó máa jẹ́ tí èkú. wáàsí mi fún ọ ni pé má bẹ́ sí ìyálé rẹ̀ sì má torí ìyálé rẹ̀ lọ ní olóògùn ìgbẹ́ tí n bá lọ ní olóògùn tẹ́bá torí àwa náà là ń ṣe àrìnà kò fáyé àwa là ń ṣe àrìnà kò àfẹ́ẹ̀rí fáyé àwa náà là ń ṣe àrìnà kò fábíẹ̀ àmọ́ báyà ti ṣe bóyá gbé gbogbo omi tẹ́bá tó tẹ́ lọ lè wo ṣẹ́ wọ́n tún máa ní ìyálé rẹ̀ ní iṣẹ́ ọkọ. ويشكو آخرون به. ọjà tó fẹ́ kọ́ máa ń ná òun ni kò dára o gbogbo ẹni tó bá nájà tó bá ra ọjà bànújẹ́ kalẹ̀ láyé fọ́mọ ọmọ rẹ̀ ó bànújẹ́ tiẹ̀ fún mi. ọlọ́run ní jẹ́ káwọn ọmọ yóò bànújẹ́ o dípò náà tí mo fẹ́ sọ fún wọn náà nù. ìyàwó ìyálé nọ́mbà 1. Number 1. Nọ́mbà 1 wọn náà wojú mi lókè bí mo ti ní kí ìyàwó rẹ̀ ó wojú mi. bó bá tiẹ̀ máa ń létí ìró kìí ṣe bíi tìyàwó ọmọ. ìyàwó ìyálé ìyá àlí àbí. ìyá Rọ̀bíbá jẹ́ kí n sọ fún ọ pé kádàrá Ọlọ́run tọ́lọ́run yàn fọ́kọ rẹ ni pé yóò máa tó búlọ́ọ̀kù léra wọn. ó jájọ́ kìnnì nígbà tó ti fẹ́ wọ̀ tán ìyá Rọ̀kíbù àbí Rọ̀kíbà ṣé Rọ̀kíbù àbí Rọ̀kíbà ìyá Rọ̀kíbà ìjọ tí ìyá ọkọ rẹ tó fi ọ ó ṣe déédéé kó parí ilé ńjọ́ náà ó kan lé ìjọ tó gbéyàwó lé ọ ó jápàrù tó fi kan lé ó jẹ́ kíni ẹ̀. tó bá já pé kinní kan ìmọ̀ sọ fún gbogbo obìnrin tóun àtọkọ rẹ̀ jọ ń tẹnu bọra wọn lẹ́nu tí wọ́n jọ ń ṣe tọ́mí àyùn jẹ́rì kó tó di pé ọkọ fẹ́yàwó lé tọkọ rẹ̀ bá fi lè fẹ́ ìyàwó lóṣù 4 tó sì tẹ̀lé ọkùnrin lọ bẹ́ẹ̀ tí mo bá ti kọ́kọ́ máa bẹ́ẹ̀ tí ọbẹ̀ tuntun kọ́kọ́ máa gbé wa lọ. ọkọ rẹ̀ wá lọ lóṣù 4 ó wá dé ẹ̀yìn oṣù 5 ọkọ rí o padà kó máa jẹ́ tiẹ̀ mọ́ lọ́mọ kó o ṣe ọmọ gidi. torí gbogbo wèrè tí máa bẹ̀rẹ̀ ọkùnrin torí pa afẹ́yàwó kejì gbogbo wèrè wọn ò tayọ oṣù 3. èyí tẹ̀ ń sọ yìí sọ ma pé láì tí mo ti rìn ní ọ́fíìsì tí mo ti gbà kọjá dáadáa ni mo ti dákìnì ètò wa dákìnì tí
ìgbẹ́ náà wà tó ń pariwo sí. ويشقى آخرون به. Ṣé bàbá tiẹ̀ ló fẹ́ kí n jọ ni? O ò rí fèsì mi ni. Kò sí ní ìjọba bá mi tó fi ìyàwó fífẹ́ náà jọ ni. Àwa náà fẹ́ gbádùn yín. Ẹni ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ nílé tí yín ló ti mọ ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ nílé bàbá tiwa torí tó bá jẹ́ pé ọmọ bẹ̀rẹ̀ lòsì bẹ̀rẹ̀ ni kò yẹ kí bàbá wọn rí ìwà yìí tọ́. Àjíà ìjọ tọkọ rẹ ti fẹ́yàwó lé ọ ìjọ náà ló ti láwọn tíjà olórí ibú kan tí wọn ò ní lé sálárì. Àwọn orí tó jọ tíjà. Àwọn olórí ibú tọ́jà pé ìjọ tí wọ́n ti wọlé ọkọ wọn ò fowó ẹran kalẹ̀ rí ẹ̀ha ni wọ́n bàjẹ́. Ìmí inú wọn ọkọ wọn ò fowó ọbẹ̀ kalẹ̀ rí ìjọ tó ti dé ní ọkọ òun ní í ṣe bẹ̀tọ́kọ ń jẹ yóò sì jẹ gbájú tòun tiẹ̀ lọ́rù òun ní wọn á sọ fún ọ pé òun ò jẹ́ gbà òun ó hàn lè mọ̀ tó bá han ọkọ rẹ lè mọ̀ torí kó fẹ́yàwó lé ọ ọlọ́run bọ̀ tọ́jú èèmọ̀ ó kalẹ̀ fọmọ rẹ ni. Mi ò mọ kéwù ni òde ń kéwù o èyí tí mo mọ̀ ni mò ń ké yìí o. ìyá wa ní kéwù náà lẹ́ ń ké. Ìyá Rọ̀kíbá gbogbo ẹni tí ó ṣoríire láyé ilé ohun competition lóríire ti dùn ṣe jù. Ilé ìfigagbága. Ilé ohun competition ni torí mẹ́jọ mo sáku olè kéwú tí mo níyà pọ̀ akíní ìfẹ́ pọ̀ jù mo wá sáku olè kéwú mo wá sáwá báyà mi lọ́jà ó kọ́kọ́ gbé akọ̀gbájú kan fún mi ọ̀rọ̀ tó sọ tẹ̀lé ni pé ó bà tèmi jẹ́ tẹ̀tẹ̀ mọ́ wọlé kí n padà kó lè jẹ́ èèyàn bàbá rẹ̀ tí mo tó pọ̀ tó bá já pé èmi ni tó bá já pé ìyá mi nìkan níyàwó bàbá mi ó ṣeéṣe kó yí èrò bàbá mi padà lórí mi ó ṣeéṣe kémi náà má rẹ̀ yìnrìn tó ṣe báyìí. mo máa fi gbogbo ẹnu sọ aróńdómo kí ọ o torí gbogbo ẹni tó bá ní ṣèbọn ọmọ kéwù ni tí ò kí ẹni tọ́lọ́ ń pọ́nlé ọlọ́run padà yọ aṣọ àpọ́nlé kúrò lára rẹ̀ ni. Ó lè já wàhálà ní ọ lóòótọ́ àmọ́ lóun fi hàn ayé bẹ́ẹ̀ bá gbé ọ pamọ́ ó ń tọ̀ ń lò ní padà rí tamọ́. Ájí àwa ìyá Rọ̀kíbá èyí tẹ́mi ó sọ fún ọ ni pé ra oríire fáwọn ọmọ rẹ lára ọkọ gbogbo ẹni tó bá kọ lẹ́tà nínú ìdùnnú ìbànújẹ́ ni ó fi kà á gbogbo ẹni tó bá fi ìbànújẹ́ ka lọ́tà ìdùnnú ni kà á. Lẹ́tà oríire ọmọ àwọn tó bí wa yìí tẹ́ bá lọ lè béèrè lọ́wọ́ wọn pé bò ni wọ́n ti kọ lẹ́tà oríire wa kalẹ̀ inú ìbànújẹ́ wọn ti kọ́. Ẹ wá wo bí wọ́n ti ń ka lẹ́tà ìdùnnú. Ìyá Rọ̀kíbá gbogbo ọjọ́ tí wọ́n bá akama ń bu yín nípa ìlẹ́jọ ojú owó àwọn ọkùnrin ju ti yín lọ o. Wọ́n ló yá wèrè o. Èmi ò yá wèrè ń tèmi o. يشقاه ناس ويشقى آخرون به. Wọ́n ti bá a sọ̀rọ̀ sáré lọ yanjú yìí o. Ìyálẹ̀ rẹ̀ ló kù tí ń bá sọ. آخرون به. Sọ́rẹ́ ni títí ẹ ti bàjẹ́ sóòsì rí àwa wà ń gbòòrò gidi. Tọ́lá wa ń ṣe jálàbí. Onídàáfẹ́ tó bá ní ká máa ṣe jálàbí máa ń tiwa kó wọn máa ṣe ń tiẹ̀. Yóò dáa fún tí ò bá ṣe é. Àmọ́ tó bá ní káwọ́ ó máa ṣe é mọ́ kò ní dáa fún. Yóò ṣe wá ní ọmọ ṣe jálàbí mọ́. Èyí tà ń sọ ni pé ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ má sọ pé bàá ti tì í wọlé mọ́. Ẹ bá fi tì í wọlé. Ó máa yé wọn ẹ má sọ pé bàá fi tì í wọlé mọ́. Gbàtọ́ wa ní sátó ń lò fún ìjọ méje ló fi lò kí ló wá kù tọkọ ni ó tún ṣe mọ́. Àfa wa ìyá Rọ̀kíbá
Ambassador Yarokiba. Ambassador Yarokiba. Ìyáálé àgbà. Òótọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ó sọ fún ọ ni pé èyí tọkọ rẹ fi kún ọ̀hún òun ni wọ́n ń pè ní ìbànújẹ́. Tó bá ló fẹ́ fi ìbànújẹ́ kan padà àwọn ọmọ Ọlọ́run ti dáhùn. Tọkọ bá ṣépèlé ìyàwó àwọn ọmọ ni ó ti dáhùn. Bí ìyàwó bá ṣépèlé lọ́kọ àwọn ọmọ ni ó ti dáhùn. Torí pé tó o ṣẹ́ fọ́kọ pé kíta yí ọkọ yóò bàjẹ́ tó bá já pé inú òdodo ló fi ṣẹ́ fọ́kọ ọmọ Ọlọ́run ó gbà á yóò bá tọkọ jẹ́ àmọ́rún tó tọrọ fọ́kọ rẹ̀ òun náà lọ́lọ́run ó fọmọ. Gbogbo ọjọ́ tó o bá ti rántí láyé ìpè mi ní nọ́mbà 1 ni mo lè ṣàìdì ìjọ náà ni o máa dúpẹ́ fọlọ́n pé fọlọ́n bá lọ lè tú ọ sí nọ́mbà kan yìí kọ́. Nọ́mbà 1 tó jẹ́ òní ìjọ táwọn ọmọ rí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan àgbà náà ni wọ́n máa jẹ́ fún gbogbo ẹni tó bá dé lẹ́yìn wọn. Àwọn tó kọ́kọ́ bí lè tiwa làbí ń ṣe baba lónìí o. Bẹ́ẹ̀ bá wá tò ní tẹ́ faranira yín tẹ́ sọra yín dọ̀tá àwọn ọmọ òjògùn ọ̀tá wọn lẹ́yìn yín níbẹ̀ bá lọ tán wọ́n máa wá bu èpè ránṣẹ́ sí yín. Tọ́ba gbọ́ pé wọ́n jà àwọn ọmọ alágbájá kọ̀ọ̀kan lórí ibú ní ìyá wọn lálẹ́ kìámà Ọlọ́run ó kàn sáyọ̀ orí ibú ni. Ẹ tò ní tún ọ̀la ṣe ẹ ṣera yín lọ́kàn ọmọ èké níyàwó tí wọ́n fẹ́ lé ọdún wọn náà bá jọ méke òun tó kéré sí wọn. Bó ti wá kéré sí ọ̀hún yóò fẹ́ wú apáwọ̀jọ lọ́kọ ni ìwọ ló jẹ́ kó mọ̀ pé adjọ lọ́kọ lóòótọ́ ni kèé ṣèjà ni wọ́n fi ń sọ fún yẹn kó ògbọ́n wisdom là á fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ Ọlọ́run kò fún yín ṣe o. Àbá Muhammadu Sa'id. Oníkàlà tó ṣe òòsà ọmọ àwáyé. Àbá Muhammadu Sa'id lérí ọ̀rọ̀ àwọn ìyàwó rẹ̀ méjèèjì. Sórí bó ti rí tá a dúró yìí àwa ṣẹ̀ṣẹ̀ kú lásàlájú là ń bọ̀ àwa ń ṣàṣàlájú. Onídẹ́kìnì méjì. A sì tún mú nọ́mbà 3 lọ ká wọn mọ́ lónìí. Àbí? Wàhálà ọkùnrin mẹ́ta. A tún mú méjì lọ ká wọn lásàlájú lónìí pé tọ̀ ẹni tí ó wà á kun yín nì. Àlejò yín nì. Àlejò yín nù. Àmọ́ Ájí Saheed ojú mi ń bí tòun ti bí mo ti kó wọn jọ ọ̀hún tó bá wọnú ilé mi inú ilé ayọ̀ ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà mọ́ wá jẹ́ kí n tọ́ wọ́n rẹ́dí àti bàjẹ́ èmi lè fún wọn láyé àti tí ó dàn. Atọ́kùn àti kíníkejì wọ́n ṣetán àti da gbogbo ẹ̀rú papọ̀. Àwọn tí èkó mi sórí ojoojúmọ́ lórí obìnrin máa gbóná bíi tá a ṣe tó bẹ̀rẹ̀ sẹ́ látàárọ̀ dání. Orí wọn máa gbóná ni ẹ̀yìn kẹ̀yìn sáwọn ìyá wa. Ojoojúmọ́ lórí wọn máa fi gbóná tó ariwo ni wọ́n ti gbóná o bẹ́ẹ̀ náà ni wọ́n máa múra àti bà gbogbo nǹkan jẹ́. Obìnrin èrò ronú kó ń fẹ́ kún sí àti bàjẹ́ lóbìnrin máa ń ronú. Ájí Saheed wọ́n lò nídìí owó bàjẹ́ mọ́ lọ́wọ́ o. Tọ́rọ́tọ̀ lè rí ọmọ ọ̀tọ̀ ló ń di ọmọ. Obìnrin ní jẹun ọmọ ọkùnrin ní jèrè ọmọ. Oúnjẹ ọmọ ni kọ́ mọ́ kọ́lé fún yàn. Oúnjẹ ọmọ ni kọ́ mọ́ ra mọ́tò fún yàn. Oúnjẹ ọmọ ni kọ́ mọ́ ra yàn lọ́mọ ká àti gbogbo tí wọn náà máa ronú pé oúnjẹ ọmọ ni ọmọ mi ní ránṣọ léyà mi ọmọ mi ní ránjẹ sílé fún mi. Gbogbo èyí oúnjẹ ọmọ ni lẹ́yìn ìgbà táwa bá ti da bàtà sínú kòtò tán. Kí ni ìyá báyìí? Obìnrin wọ́n dájú ìkà ni wọ́n. Ìtú wọ́n fẹ́ ká jẹ tẹ́lẹ̀ wọ́n máa bá tún ara ń jẹ lórí. Ọkọ mi ọ̀rẹ́ mi lórí kí á bá. Ẹ kó rán ni o. Yàrá kí nǹkan lójó kó yìí. Wojú mi mẹ́ra Saheed. Ìjọ tó mọ̀ pé kò sí ìfẹ́ lọ́dọ̀ obìnrin. Ìjọ tí kìlà rẹ bá ti ṣeré ní ọmọ rẹ ló ti pẹ̀ pé wọ́n ti pégun rẹ̀. Láti rò kí ẹ̀sìn jóde òun. Obìnrin kọ́ ni lára jóde òun kọ́. Ọmọ fúnra rẹ̀ ni ó lọ bí fìlà rẹ̀.
tó bá gbé lérí báyìí tó bá ní bá káyì gbé etí ìyàwó sọ fún ẹ ní pé ṣèbí torí wọn náà lè fi rà á torí rẹ kọ́ mo fi rà á mo rà á kí n máa dé ni. tóun náà bá dàgbà kó ra tiẹ̀. àbáwọ̀ Saheed ó jọ bí eré ni o èmi ò ṣàwàdà o gbogbo ìgbà tí wọ́n bá ti gbé wá ní gbígbóná mọ́nìwọ̀n náà fẹ́ gbé gbóná padà torí pé ìwọ ló lè rí ọmọ àwọn ni wọ́n lóúnjẹ ọmọ bàtà wa àtàwọn tí gbogbo wa bá kú tán ó kọ bàbá ló kú tán mo mọ̀ jẹ́ èrè ọmọ mi. gbàmọ ti débi yìí sè ta ló dákọ ìyàwó bàbá Sọlá Gbẹrú sè torí bàbá ọmọ àbáríkà ló súnmọ́ mọ́ mi nígbà tí bàbá jáde láyé tán. Ọlọ́wọ́ jà ní wọn pẹ́. àbá Saheed gbogbo ọjọ́ tí wọ́n bá ti gbé wá tí wọ́n fẹ́ dàrú papọ̀ sásìrè fún wọn wá kọ́ bí wọ́n ti máa ń sájáde ńlé kéèyàn máa ń sunlé padà lọ́dọ̀ wọn àwa mọ̀ bí wọ́n ti sájáde. Ọkọ̀ tí ó rí lọ́dọ̀ àfa ọkọ̀ pírátíkà lọ́dọ̀ àwọn àgbàlagbà. àfa gbàgbé ẹ̀ obìnrin gbé gbóná màá ṣe wèrè fún padà ọkùnrin kọ́ ni ọ́ o. màá gbé gbóná padà àwọn ọmọ ní tọ́ba ti rí pé mo bí sí lórí fóònù jù nǹkan ti ṣẹlẹ̀ sẹ́rù Ọlọ́run èmi ẹ̀ráyà àti tẹ fóònù àmọ́ tọ́ba ti rí pé mo bí sí tí mo tẹ́bẹ̀ àti fóònù sọ̀rọ̀ àbí táyé kẹ́yìn àgbákò ti ṣẹlẹ̀ ńláńlá ni o. Bìtẹ́ bá ní tí mo lọ tilẹ̀ kó ní àdúrà lọ́sàn gẹ́gẹ́ tí wọ́n wá sáramọ̀ tí ń dáhùn ẹ̀rù àti jáde ní ń bà mí o kèé wá ṣe páwọn tí mo kó sílé wọn ò ní tí wọ́n fi mi ṣe kódà bàbá wọn ò ní tí wọ́n fi mi ṣe àmọ́ torí kọ́là mi ò lè da ni mo fi ń bẹ̀rù. Àfáà Saheed àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mi nù ìkejì tí ó máa jẹ́ nínú ọ̀rọ̀ mi tó o ti ń ṣe tẹ́lẹ̀ òun ni nfẹ́ kó filẹ̀ ni mo fẹ́ pe ọ ṣàkíyèsí rẹ̀ inú mi wá dùn pé kèé ṣe èmi ni mo dà ní àti sọ bàbá Sọlá Gbẹrú ni wọ́n gbé tọ́pìkì yẹn wá nísìn. gbà tí bàbá wa gbà nílùú Ọ̀tẹ́dé bàbá wa ọmọ àlùbáríkà wá dìde kúrò níbi tí wọ́n wá àfáàní dé wọ́n wá sọra wọn di jẹ̀mú orí àga gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun ẹ jẹ́ rí àwọn ọ̀gá mi gbogbo àwọn ọ̀dọ́ àfa ṣebí gbogbo ilẹ̀ lẹ́ẹ̀fẹ́ ṣe kí ní mọ́mọ́ gbogbo wa èmi ò tiẹ̀ sínú iná ṣebí gbogbo ọ̀pọ̀ ẹ̀yin ọ̀dọ́ àfa ṣebí gbogbo ilẹ̀ fẹ́ dúró ní nọ́mbà 1. mani kadama bàbá wa àgbà Sọlá Gbẹrú kò sí ní tó jẹ́ kí Abubakar yóò ṣẹ́kù láyé ju bó ṣe kídìmá nàbì lọ gbogbo ẹni tí ò bá ṣe kídìmá láyé yóò tẹ̀ yẹn ni. olóòfẹ́ níbi gíga mọ́ wàá jẹ́ kí n tọ́ kìí ṣe gbogbo kádàrá èèyàn kìí ṣe gbogbo ẹni tó wá ló yẹ kádàrá kó dá dúró kó tó dé èèyàn láyé àfi kádọ̀ mi ò hàn táṣì ara ẹ̀mẹ́ èèyàn ni ó fi dé èèyàn láyé. ó géèjì ká nìkan ni àfáà àgbà bọ̀dá ṣe wàhálì sísì káàdì ní Sheikh Ibrahim kò sí ní tó sọ dé yẹn láyé ṣé wàhálì sísè wọn ò ní tẹ̀síbá wọn ò láṣìírí kíndìmọ́ ni wọ́n ṣe tó kọ́ wọn fi tán. tó bá rẹ̀ ní tí ń pè ọ́ padà ìgbà yìí tó ń ṣe òun ṣe ọ̀lẹ́ tẹ̀lé àfà káàkiri wọ́n gbọ́dọ̀ pè ọ́ padà torí tòun tí mo ti jẹ́ bàbá tó bí mi lọ́mọ ní í ṣe kíndìmọ́ fún wọ́n tó pè mí padà pé ó lọ lè fèsì ẹ̀kọ́ tiẹ̀ fi bàbá rẹ̀ mọ́ tẹ̀lé bàbá kì í mọ́. òun waste time ara rẹ lẹ́yìn bàbá wọ́n ní ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ ń waste time ara mi abárẹ́ni tó yanu ó ní ìwọ yóò lè jẹ́ èèyàn láyé àsọ̀hún náà ó jẹ nínú jẹ́ èèyàn mi láyé
ìjọ tí jẹ́ èèyàn mi wá dé mo wá ní lágbájá bá mi gbé kọ́ńtíráàtì fún lágbájá ó wá gbé kọ́ńtíráàtì fún tán àwọn àjòkó mo ní sẹ́bẹ̀ ní àwọn kan tiẹ̀ ní kò lè da fún apá àlè déyàn láyé sẹ́ni kó lórí ibu wọn ojú wọn náà láti déyàn sí àwọn tó ti wá ń bù wọn lóúnjẹ nínú déyàn wa àwọn èsì lẹ́nu tó ń gbà sórí ìbọ̀dá kẹ́yọ̀ tó wá nínú wa yóò ti déyàn sẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá tó déyàn ju bá a ti déyàn yìí lọ ó ní ìdàkúdànù. Àfà wọ́n máa fi gbogbo ẹnu sọ káàní èèyàn lọ́lọ́run ní kó mọ kí ó jù wá lọ àmọ́ Ọlọ́run ò tẹnu rẹ̀ bọ̀rọ̀ torí pé kò ṣe kíni máa wọn kan. Abáwa Muhammadu Saheed ìjọ tá nẹ́bí lọ sọ fún Abubakiri ìbọ̀lọ́run ní kí n ṣe ìdíra o ìta Abubakiri kọ́kọ́ tọrọ lọ́dọ̀ ànẹ́bí ni pé asúbàtà ya Rasulullah èmi ni ó jẹ́ kí n sọ̀rẹ́ rẹ ìwọ ni èmi ni ó jẹ́ n tẹ̀lé ọ. bí o bá ṣe kí ni bá nẹ́bí kò sẹ́ni tí ó mọ̀ pa Abubakiri ń bẹ láyé ẹni tó ṣe kí ni bá débi pé ó kọ́tà nẹ́bí sọ ọ́ lókùtà fi ń pè Abubakiri kọ́ ni súnẹ́ kì í ṣe tuntun Ìlọrin láwà ìlú mi wọ́n ti lé mọ́mọ́ ará Ìlọrin tí òun kọ Abubakiri òsì. Bàbá Adéjẹ̀ bó lè dàrú. Kí wàá ló kọ rẹ̀ wọ́n gẹ́gẹ́. Àyà ọkọ̀ ẹ̀yin náà lẹ́ sọ. Afáwọn Saheed fídímẹ́tò ìṣẹ̀wò ni ó múra sí. Kéèyàn jẹ́ ajá ọba ó dájú kó jẹ́ ọba ajá lọ. Torí kò sí bí ọba ajá kò sí bó ti lè rẹwà tó wọ́n fi dẹ̀gbẹ́ kò sẹ́ni tí ò ní mọ̀ gbogbo ẹni tí ń bẹ láàfin ní ọmọ náà lè gbé oúnjẹ fájà ọba. Ọba ajá òun ní í ṣe wàhálà jù nínú ìgbẹ́ àmọ́ gbogbo ẹni tí ń bẹ láàfin ni wọ́n máa pawọ́pọ̀ fún ajá ọba lóúnjẹ. Wọ́n farawé àwọn tí wọ́n ní ká má ṣe kídí mọ́mọ́ o àìṣe kídí mọ́mọ́ ló mú gbogbo ọ̀dọ́ àfa máa lọ lè mọ̀mọ́kúmu jẹ̀jẹ̀kújẹ wọ̀wọ̀kúwọ̀ lòlòkúlò. Ẹ̀rọ lórí ikú wọ́n á sọ ráṣù di bọ́ọ̀lù ráṣù ní nsán á ní bọ́ọ̀lù mẹ́ta péré náà ni. Bẹ́ẹ̀ bá wá ṣe kídímọ́ kódà bẹ́ẹ̀ bá ṣe kídímọ́ fún kèfèrí tí ó mọ̀ pé kèfèrí náà ń ṣe kídímọ́ fún tó bá fẹ̀mí òdodo ṣe yóò jèrè rẹ̀. Àbá Saheed Ọlọ́run ò ní kí o kú ò lẹ́rú o. Torí ìjọ́ tẹ̀yẹ bá ti kú ò lẹ́rú ìjọ́ náà lèyẹ ti bá tiẹ̀ kára rẹ̀ jẹ́. Abiyamọ tí ń sọ pọ́lọ́ mẹ́fọ́ ọmọ òun ṣerú ayé ọmọ rẹ̀ ó ṣerú ayé ní òfin ráyé ṣe o. Àbá Muhammadu Saheed. Àbá Muhammadu Saheed. Ọ̀rọ̀ mi fún ọ ni pé. Ọ̀rọ̀ àgbàlagbà fún yín. Bá a bó ti ń bá a lọ lọ. Wọ́n ní ẹ máa bá abẹ tí ń bá a lọ lọ. Bàbá wa gbà lọ́tẹ̀. Bàbá wa gbà lọ́tẹ̀. Wọ́n ò lè fọ̀rọ̀ bàbá wọn ọmọ àlùbáríkà ṣeré. Wọ́n ò lè fi ọwọ́ bàbá wọn ọmọ àlùbáríkà ṣeré. Torí pé wọn ò nírú wọn pé méjì. Torí wípé wọn ò nírú wọn pé méjì. Kìí ṣe pé wọn ní bàbá wọn ọmọ àlùbáríkà nìkan ló jẹ́ èèyàn nínú tí wọ́n tọ́ o. Kò ń ṣe pé àwọn nìkan ni wọ́n jẹ́ èèyàn nínú gbogbo tí wọ́n tọ́. Àmẹ́ni tó mọ oore ipe àfáà mi ṣe mí lóore àjẹ́ ìfowóre sáré wàláì tàláì kò sí wọn àlùbáríkà nù. Kò sí wọn àfa àwọn náà ẹni tó mọ oore nínú gbogbo àwọn ẹni tí wọ́n tọ́. Bí wọn náà bá rí bẹ́ẹ̀ níwájú àfa rẹ ayé rẹ ti dànù. Bí wọn náà bá rí bẹ́ẹ̀ níwájú àfa rẹ ayé rẹ dànù. Tábà wà lọ́dọ̀ bàbá wa ìmáàmù Sọlágbẹ̀rú. Bàbá tó bá yà bàbá ìmáàmù. Tí wọ́n tiẹ̀ wọ́n sì ní ti bàbá wa Khalifa lọ. Bàbá tó ń ṣàwàdà bàbá ò tó ní sọ̀pọ̀tì ẹnì kẹ́kẹ́ jọ màlúbáríkà lọ. Wọ́n ní sọ̀pọ̀tì ẹnì kẹ́kẹ́. Èmi ti gbìyànjú jọ́kẹ́ pé kí bàbá ó padà sẹ́yìn tèmi náà ṣẹ́jú méjì. Irọ́ ìfẹ́ yẹn tayọ kí wọ́n kú lẹ́yìn wọn sẹ́yìn lómi. Allah.
bàbá wa jókòó tábà ń ṣàdúrà fún gbogbo èèyàn àdúrà bàbá ọmọ àlùbáríkà ni wọ́n fi kẹ́yìn. wọ́n sì bá ọ sọ ní gbogbo ìgbà ìgbà nìkan kan ò gbọdọ̀ tó ọmọ àlùbáríkà nù gbogbo ń táwọn tán bí ó sì ti rí náà nù ẹ bá mi sàmì. Amina. àbá àwọn Muhammadu Saheed gbogbo ẹnu ni máa fi wí nígbà tí bàbá ń sọ̀rọ̀ tàná ń bẹ láyé ìgbà lọ fẹjọ́ mi sùn. lọ fẹjọ́ sọ àgbàlagbà ńlẹ. kéèyàn lọ fẹjọ́ mi sùn àyíká sọ̀rọ̀ tàná ó sì nínú. wọ́n bá déwájú àyíká tó bá kọ́kọ́ akọ̀ mi ná tó bá ní mo ṣe kinní kan tó bá fẹ́ gbẹnu sókè tó bá kọ́kọ́ sọ̀rọ̀ wọn ni ṣé ìwọ yìí ò rí polórí burúkú ni ọ́. ẹni tó lọ fẹjọ́ sùn wọ́n wá ní mo jẹ́rìí ọmọ tèmi. mo jẹ́rìí ọmọ mi. bó o bá ṣe tí ò dáa kò ní já kèé jàjẹ̀bi tó ráfà mi mọ̀ pé jẹ́ ń túbọ̀ ní mi. Allah. nígbà wọn. àfà mi mọ̀ pé mo jẹ́ntù. wọ́n jẹ́ntù. gbogbo ẹni tí bá sì ń wò mí ọjà kẹta ti ní sọ̀rọ̀ ẹ̀rí pójú àti sọ̀rọ̀ ń tì mí lè wí nǹkan kan sẹ́ńtírìtì ló bá mi débẹ̀. bẹ́ẹ̀ ni bàbá ń ṣàì. àfà Muhammadu Saheed. àbá Muhammadu Saheed. wọ́n bá jọ́ pé ọ̀gá rẹ̀ ní ṣe wá sí wọ́n mọ̀rọ̀ sọ wọ́n máa kéwú wọ́n rí nǹkan páàsì èmi ò mọ̀rọ̀ sọ èèmọ̀ kéwú èmi a máa kí lòlò ní òde ríwá ṣíṣe lónìí ọlọ́run wọlé ànábì níwájú ọlọ́run. ọlọ́run wọlé ànábì níwájú ọlọ́run.